This Ogun West, it is the home of many giants. Those that have come before us, many will still come after us. Please, I want all of us. This is not about Amosu. No. This is not about one individual. No. It is about our collective interest. It is about our collective responsibility. Ìjà tá à ń jà yìí gbogbo tá à ń sáré kiri yìí torí àwọn ọmọ wa ni o. Tó ti yé yín, a gbọ́dọ̀ wá jẹ́ lójú ayé wa. Wọ́n wá gba nǹkan tó jẹ́ àwọn bàbá wa tó bí wa sínú ẹ̀gbẹ́ àwọn òṣòwò bí àlè jẹ nǹkan kan bí kò ṣeé ṣe bẹ́ẹ̀ yẹn. Àwa la máa wá ṣe o, ẹ má bù mọ́ ẹ má bẹ́ẹ̀ nìkan kọjá o. PVC wa kí ni mo wí? PVC wa òun la máa fi jà, òun la máa fi dìbò. Ẹ jọ̀ọ́ mo ti kó oríṣiríṣi o, wọ́n máa fún wọn lówó, wọ́n náà pú ọ̀kan bẹ̀ yẹn ṣá. Àwa ò pú ọ, àbí àpú ọ, àìṣe níṣẹ́, àìṣe lébi, tí ó ti yé yín. Amosu yìí gbọ́, èmi náà ga. Ọlọ́run pé kí la máa ṣe, yóò yá ti sọ́ọ̀bì. Ẹni tó bá ní kí la máa ṣe, òun la máa ń ṣe é hàn. Ẹ jẹ́ ká jẹ́wọ́ pé ọmọ ọkọ ni wá. Àwọn alálẹ̀yẹ wa Àwórì náà wá dúró tì wá. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí mò ń sọ yìí? Torí ẹni mo ṣe ń tẹ̀ mọ́ wa létí, pàápàá jùlọ àwa ọ̀dọ́ wa. Ẹ̀yin náà mọ̀ o, bí gbogbo wa ṣe pọ̀ tó yìí, èyí tó kù táwa máa lò kù tó yìí tá a ti lò tẹ́lẹ̀. Ẹ̀yin lẹ́sìn lọ́jọ́ pípẹ́ tó wà wájú. Ọjọ́ ọ̀la wa àní ìtàdánù o. Ọjọ́ ọ̀la wa àní ìtàgbé wọn fún wa níye kan tí báyìí tẹ́ wá máa lọ rárá o. Ẹ jẹ́ ká fi hàn fún ká fi sọ fún wọn wípé níbi tí wọ́n ti bí wa, àwọn bàbá tó ṣẹ̀ wá dálẹ̀, àwọn ìyá tó ṣẹ̀yìn dálẹ̀ ní gbogbo iye wa Àwórì wọn ń ṣe lébi o. Wọn ṣáà tán máa wá tàn jẹ́ tán máa parọ́ fún o. Kò ṣeé ṣe bẹ́ẹ̀ yẹn o. Tá a bá fẹ́ kí dàgbàsókè kó bá wa, káwa náà máa fọwọ́ sọ̀yà wípé ọmọ wa ìgbà tó débẹ̀ wo biribiri tó ṣe. Àwọn tó lọ ń bá Mọ́sù jà, wọ́n lá Mọ́sù pé ìgbà tó débẹ̀ èyí tó ṣe sí Central ó pọ̀ ju èyí tó ṣe síbòmíì lọ mọ̀ wọ́n pé àbí wọn ọmọ tó ń wí ni. Number one, ṣé wọ́n máa sọ pé mi ò ní wọ́n kò sí kankan tó sọ pé mi ò ṣe o ẹ̀rí kọ́ lọ ń gbàdúrà wa. Wọ́n á lá Mọ́sù pé ó ṣiṣẹ́ gan-an pé iṣẹ́ tó ṣe tó pọ̀ jù Central ló wà ìsọkúsọ ni. Ọmọ yín náà débẹ̀ á tún wá ṣe ju ìtí Amósù ṣe lọ. Wọ́n ní kò sáyé lórí ọ̀rọ̀ oníjẹkújẹ. Ó wá gbogbo fọ́lẹ̀ làwọn ìyanu lórúkọ rẹ̀. Wọ́n ní kò sáyé lórí ọ̀rọ̀ oníjẹkújẹ. Ó gbogbo fọ́lẹ̀ làwọn ìyanu lórúkọ rẹ̀. Kí ẹ rí gbogbo wa níjọ́ mẹ́wàá lénìí, ẹ jẹ́ kí gbogbo wa jáde dáadáa o. Tá a bá dẹ̀ ti jáde, ẹ ti mọ àmì ẹgbẹ́ yẹn, bọ̀ mí lọ́wọ́, kí bọ̀ ẹ́ lọ́wọ́, ká lè fi ṣoríire. Tá a bá fẹ́ kí ìdàgbàsókè kó jẹ́ pé àwọn ọmọ wa wọn àní lè máa sọ pé ó lẹ́wà nígbà tí lè ṣẹlẹ̀ sí wa, ẹ jẹ́ kán kà wá mọ́ àwa tá a sọ wípé báyìí la fẹ́ kó rí, báyìí la fẹ́ kó rí, dáadáa ló dẹ̀ máa rí fún wa o. Inú mi ti ẹ̀ dùn. Ọkọlẹ́sì nọ́mbà wa, ọkọlẹ́sì nọ́mbà wa, ọkọlẹ́sì nọ́mbà wa, àwọn pòsíṣàn yẹn kọlẹ́sì. Ìdàgbàsókè, this our Ogun State. Ogun State is the cradle of